Ìwọ aṣiwèrè, ìwọ aṣiwèrè, ọ̀rọ̀ ní ìgbẹ́rùn mi ṣùgbọ́n ọ̀nì kan dá ayé àtọ̀run Jésù Olúwa òun lí wíbà ọmọ òwà kọjọ́ mú kó pe ọ́nìní láṣiwèrè òun wíbà sí kọ́ lè yẹ pé ṣe lọ́nì ní yẹra rẹ̀ o ó yẹra rẹ̀ oríra rẹ̀ bí ilé ó oríra rẹ̀ bí ọ̀nì kan rẹ̀ ti tẹ́ Jésù wúwo aṣiwèrè lọ́ọ̀yà ọkùnrin ni ọlọ́rọ̀ ni nínú Bíbélì òwe kí Jésù bá dẹ̀ ti pa ó dàbí ìdánwò kan ti ṣe rí ni ó yẹ kó gbà yẹ kó yẹ kó bá pàṣẹ ìdánwò tẹ̀rẹ̀ kó mú ní agbéra bíi past question ni ọkùnrin ni Jésù Olúwa ó ṣàkíyèsí wí nínú ayé rẹ̀ kété kọjọ́ lójú òun ni kọ́lọ́run ti ṣe kó síbẹ̀síbẹ̀ òun náà kọ́lọ́run ṣe kó òun náà ẹ̀ mú mọ́ Ọlọ́run abẹ̀ sí àṣètò àṣàgbékalẹ̀ akọ wa ti dún oṣù bá ń bá nu àṣe gbogbo àkọ́ bá yá gan ìkété òun kò ní sùúrù pé wọn àtá dànù wọn àjákun lọ sùúrù múrìn wọn àjákun yàrá ralẹ̀ wọn àkọ́lé wọn àjákun wógbé kékété bí kò ń kó ìṣúra àwọn kò ń kó sí wọn àwó palẹ̀ wọn àkọ́ pẹ̀tẹ́sì wọn àṣe yìí wọn àṣe tọ̀hún gbogbo àkọ́ báyìí ti ṣe tán wọn àjákun sùn wọn àsùn fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wọn àfẹ́ wọn àwí wọ ọkàn mi mo ti ṣiṣẹ́ o ṣùgbọ́n lọ́gbọ̀n rẹ̀ á wá ẹ̀dẹ̀ sí wàhálà kọ́ rí yí ọ̀nà ayọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí agbádùn bí ẹ̀rẹ̀ rà inú ṣúgà ọjà kò mú kété ètò ni ọjà kò ṣe ọjà kò pa ọjà kò dé bóyá bá náà lówó náà ti ṣe wà ọdún iye ọdún bá n kò fẹ́ ṣe lè yí ní ọdún ọjà kò mẹ́tò ni wà á tó kalẹ̀ ṣùgbọ́n èsì nìkankan kò má yé tọ́lọ́run sí níbẹ̀ jáde lẹ́nu rẹ̀ wípé kọ́lọ́run bá fẹ́ máa ṣe yìí kọ́lọ́run bá fẹ́ máa ṣe tọ̀hún ọjà kó gbẹ́kẹ̀lé ra rẹ̀ wọ́n gbẹ́kẹ̀lé ẹ̀mí rẹ̀ gbàkọ́ bá dẹ̀ ti fẹ́ dáná rẹ̀ nù wàjà kó gbé machine kè nínú ilé rẹ̀ nì wàá mú yẹ fúnpá rẹ̀ wàá mú yẹ o wàá lọ sọ́ọ̀sìpìtì wàá kàn yẹ o dókítà náà sùn kó ṣe ọ́ kó lọ́ra ta ilé ó gba ọdún kan ní wàjà kó ayọ̀ Jésù rí i wí ọkùnrin nìwí aṣiwèrè lọ́ọ̀yà o aṣiwèrè lọ́ọ̀yà ọ̀nà bá ti gbèrò kẹ́ ẹ̀ mú tọ́lọ́run sí aṣiwèrè ni ọ̀nà bá ti ròyìn pé ìtẹ̀síwájú ayé òun pé ọ̀hún léyà aṣiwèrè ni Jésù wò wá aṣiwèrè kọ́ ẹ̀ wà á kọ́lé kọ́ ẹ̀ wà á kó ìṣúra rẹ jọ kọ́ ẹ̀ wà á wó kan palẹ̀ kọ́ ẹ̀ wà á ṣe kọ́ ẹ̀ wà á ṣe tọ̀ ẹ̀ ń ṣíwẹ̀ mọ̀ wí aṣiwèrè lọ́ọ̀yà yóò ní gan-an náà béèrè ẹ̀mí rẹ ẹ̀mí kọ́ ẹ̀ lò ó nì iná yá o kọ́ bá mọ̀mọ̀ tẹ́lẹ̀ yémi wí hàn lónìí iná yá ọ lẹ́mí mi Ọlọ́run nílẹ̀ mi ògbàkúgbà lédè yọ akọ̀rẹ́ abèrè ẹ̀mí ni yẹ kó a wò wá aṣiwèrè àǹfààní kò mú kó o bá kọ mẹ́mi nìkọ́ ó yẹ kó lò dáadáa wọ́n kọ́lé sáyé wọ́n lọ́lá ṣùgbọ́n wọ́n ẹ̀kọ́ kankan sọ́run Ọlọ́run rọ̀ ọ́ lónìí pé kó ronú padà mọ́ gbẹ́kẹ̀lé rẹ mọ́ gbẹ́kẹ̀lé ìṣúra rẹ kété wọn kèlí pátákì tẹ̀ lé yọ̀ bàjẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́ kọ́ ilé rẹ kọ́ kọ́ síbi ìṣúra rẹ kó sọ́run níbi kẹrìnrà àti kàn ti mọ Yorùbá jẹ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lè yí ni kó bá ti máyì rẹ kí Jésù Kristi wọlé gbọ́n jù nínú ayé ọlọ́gbọ́n yọ kọ́lé rẹ̀ sórí àpáta ìgbà kí jírì dé kò jórì rẹ̀ sí rọ̀ kàtẹ́gùn bẹ̀ sí fẹ́ lè níjà kó dúró ṣùgbọ́n aṣiwèrè ọjà kò àkọ́tẹ̀ sórí yanrì ọgbẹ́kẹ̀lé ọjà á jẹ́ yẹ àkáǹtì rẹ̀ ojoojúmọ́ lè yẹ yò àìṣe mílíọ̀nù ti yí ọ sínú yọlé sínú àkáǹtì wọn ajakun ké sí ọ ní èèyàn kọ́sọ́mà rẹ lórí fóònù kí ló ń ṣe yín kẹ́ yóò rí aláàtò owó yẹn látàná wọn ni kó lọ check statement ẹ̀ á tún kì mọ́tò mọ́lẹ̀ á lọ sí bank ó ṣàwágùn pété wọn rìn ọwọ́ ẹ̀ máa yà ẹ́ ká lórí òfo wẹ́ẹ̀ mọ̀ wí aṣiwèrè lọ́ọ̀yà wò lé ó nípa tọ́ra wẹ́ẹ̀ lé ó nípa tẹ̀mí wẹ́ẹ̀ ló gbàlà ọkàn ìsọdi mímọ́ wẹ́ẹ̀ ra àyè rẹ̀ agbára mímọ́ Ọlọ́run èsì kọ̀ọ̀kan líbẹ̀ èso tẹ̀mí èsì nǹkan wéè ní ìdúró kété wọn ni ojú lọ mú tẹ́ńbẹ́lú ìra kọjá pé ohun tẹ̀mí náà jìjà ètù ojú lọ mú tẹ́ńbẹ́lú ran èsì kan ọ̀dà kún gbẹ́kẹ̀lé òní kò gbẹ́kẹ̀lé mọ́tò kọjá pé lògbàkúgbà gan-an lé ọkọ̀ṣẹ́ òun lọ gbẹ́kẹ̀lé lé mọ̀ hùwà aṣiwèrè Jésù pè ọ́ lónìí kó kúrò lúpọ̀ aṣiwèrè kó gbà ń gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà gbàgbọ́ bá ti ní Jésù
gbẹ ló ní ìṣúra o. Gbàkọ́ bá ti ní Jésù gbẹ ló ń lóhùn kété o. Gbàkọ́ bá ti ní Jésù gbẹ láyọ̀ rẹ̀ kún. Èyí ló yin kò mí rí wẹ́bẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kàn kọ́lé rẹ̀ mèrègèdè kan yóò sùn síbẹ̀. Torí ọ̀kẹ́ babaláwo ran kò mú kàn lè yí ni. Inú Jésù láyọ̀ ẹ̀ à, ibẹ̀ làlàáfíà ẹ̀ à, ibẹ̀ lù ìtura ẹ̀ à, ibẹ̀ lù ìtùnú ẹ̀ à, ibẹ̀ láyọ̀ ayérayé ẹ̀ à. Àsọ̀dọ̀ rẹ̀ lóní, á gbà ọ́. Mo ronú kété bí kan ti jẹ̀dé kó bá ti àsọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ìrònúpìwàdà lásán kété ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìn àpètè rẹ̀ pátá là fagilé. Ajagun kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, ìwé titun. Gbàkọ́ bá rí fáyé sílẹ̀, wàá ìṣíjú rẹ̀ níjọba ti Ọlọ́run. Bẹ́ẹ̀ lọ́tẹ́ àgbèrè, bẹ́ẹ̀ lọ́wọ́ àti àrí kété òṣùra. Ilé ẹ̀kọ́ orí láyé kan mú ya fọ́tò ìka ìlú túbọ̀. Gbàkọ́ bá dọ́run pẹ̀lú arúlé àyèyẹ. Ire o, mọ̀jọ́ mọ̀jẹ̀ṣù, mọ̀jẹ̀ tàn jẹ, mọ̀jẹ̀ fọ́ ọ lójú. Lórúkọ Jésù Kristi, mo gbà á ládùúrà kọ́, kò fọ́jú ọkàn àti kété ìwà aṣiwèrè ni. Wàá bọ́ lọ́rẹ̀ lórúkọ Jésù. Kàn bá bèèrè orúkọ mi, Òjó ni mo ti jẹ́, ọmọ àbálábí tán. Àmọ́ ni múri ṣe mí o, àpàdé ire.